Ẹ kú déédéé wòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Ohùn àánú ló tún dé sí etí ìgbọ́ yín. Kẹ̀jẹ́ a máa rántí pé lórí ètò ohùn àánú yìí la ti ń ru ara wa sókè fún ìṣe rere, tá a ti ń gbára wa níyànjú, tá a sì ti ń yànnàná ọ̀rọ̀ fúnra wa. Ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ̀ ṣe lórúkọ Jésù. Àmín. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Kí ni ohùn àánú tòní? Àdánìkan pèrò a máa ṣèrò ẹni dasán. Béèyàn ò bá tí ìgbàláyé lẹ́nu ẹlòmíì, a dàbí ẹni pé gbogbo ayé ní bá ní ṣọ̀tá, kódà èèyàn ò fi gbogbo ara ṣìwàwò. Àbó ò gbọ́? Mo ní àdánìkan pèrò a máa ṣèrò ẹni dasán. Béèyàn ò bá tí ìgbàláyé lẹ́nu ẹlòmíì, a dàbí ẹni pé gbogbo ayé ní bá ní ṣọ̀tá, kódà èèyàn ò fi gbogbo ara ṣìwàwò. Èèyàn ò gbọ́dọ̀ ṣètò ipẹ́ kó má rántí ọ̀rọ̀ Mr. Adébíntán. Iṣẹ́ ajé ló gbọ́mọ rìgbìrí òkun, òun lọ̀rọ̀ Mr. Adébíntán àti ìyàwó rẹ̀ Ẹniọlá. Kò pẹ́ tí wọ́n ṣèyàwó ni wọ́n lọ sórílẹ̀-èdè South Africa. Lẹ́yìn ọdún 3 wọ́n bímọ 2. Ẹ wò ó, Mr. Adébíntán àti ìyàwó rẹ̀ wọ́n fẹ́ràn ara wọn dé góńgó. Ohun gbogbo sì ń lọ déédéé. Àyàfi ìgbà tó dọjọ́ burúkú kan ìṣùgbó mímu. Kíní kan ṣẹlẹ̀ lọ́jọ́ tá à ń wí yìí. Láàárọ̀ ọjọ́ náà, Mr. Adébíntán béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ nígbà tí wọ́n ń dàpárá. Ó pe ìyàwó rẹ̀ lórúkọ ìnagijẹ rẹ̀ wípé, "Ẹnì, báwo nífẹ̀ẹ́ rẹ sí mi ṣe jì tó?" Ìyàwó rẹ̀ wò ó, ó bú sẹ́rìn músẹ́, ó sì wípé, "Dìá, ìfẹ́ mi sí ọ jìn kò lópin. Wò ó, ohunkóhun tó wù kó lè dé, àjọ ń lọ ni, ìbá àjẹkú." Ọ̀rọ̀ àpárá yìí ni wọ́n ń dá tíyàwó rẹ̀ fi gba ṣọ́ọ̀bù rẹ̀ lọ, tí Mr. Ọlábíntán sì kó sí mọ́tò akẹ́rù rẹ̀, ó sì lọ sí ọgbà reluwé tó ti ń gbẹ́rù. Ẹ wò ó, ẹrù àkọ́kọ́ tí Mr. Ọlábíntán bá wọn kó, ọwọ́ àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ló bọ́ sí o. Wọ́n dá ọkọ̀ náà dúró lójú ọ̀nà márosẹ̀. Nígbà tí wọ́n tú ẹrù náà kalẹ̀ tán, oríṣiríṣi oògùn olóró òun ló kúnnú mọ́tò náà bámú. Àwọn tó lẹ́rù ò tẹ̀lẹ́rù wọn lọ o. Bẹ́ẹ̀ ni Mr. Ọlábíntán ò lè ṣàlàyé bẹ́rù ṣe jẹ́. Ó mọ àwọn tó ń bá kẹ́rù dáadáa, kódà kì í ṣe àkọ́kọ́ rẹ̀ rèé tó ti ń bá wọn gbẹ́rù. Ṣùgbọ́n kíní kan wà tí ò hàn sí Mr. Ọlábíntán o. Òun ni pé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti ń tọpinpin àwọn kọ̀lọ̀rọ̀ sí olóògùn olóró yìí fún bí oṣù kan sẹ́yìn. Láìrò tẹ́lẹ̀, Mr. Ọlábíntán bára rẹ̀ ní àtìmọ́lé o. Ó sì tó odindi ọjọ́ 9 kí wọ́n tó fún láàyè láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí fóònù. Ẹ wò ó, nígbà tí Mr. Ọlábíntán jàjà gba fóònù, nọ́mbà ìyàwó rẹ̀ ló kọ́kọ́ pè o. Ṣùgbọ́n switch off ní fóònù yìí ń lọgun ní gbogbo ìgbà tó bá ti pè é. Nígbà tí ò rí ìyàwó rẹ̀ pè, ó sì fi SMS ránṣẹ́ sí i kí ìyàwó rẹ̀ lè mọ̀ pé òun ti wọ gàù. Fún bí ọjọ́ 3 mìíràn, Mr. Ọlábíntán ò gbúrò ìyàwó rẹ̀ rárá o. Kódà kò rẹ́ni tó jọ ọ́ nígbà tí wọ́n gbé dé kóòtù. Lẹ́yìn kóòtù ọjọ́ tá à ń wí yìí, wọ́n gbé Mr. Ọlábíntán wọ́n gbé padà sínú ọgbà ẹ̀wọ̀n. Ìgbà náà ni Mr. Ọlábíntán ráàyè bẹ̀rẹ̀ sí ronú nípa obìnrin èyí tó fẹ́ tó pè níyàwó rẹ̀ yìí. Inú rẹ̀ bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ sí ìwà ìtàn tí ìyàwó rẹ̀ wù. Jọ ń pé láàárọ̀ ọjọ́ tí àwọn ó jọ ríra gbẹ̀yìn, òun sì ń béèrè irú ìfẹ́ tó ní sóhun. Ẹ wò ó, inú Mr. Ọlábíntán bàjẹ́ kìí ṣe díẹ̀. Ìbànújẹ́ tí Mr. Ọlábíntán wà lórí ìṣòro rẹ̀ kò tó ìbànújẹ́ tó wà lórí bí ìyàwó rẹ̀ ṣe hùwà sí nínú ìṣòro. Ẹ wò ó, odindi oṣù 3 gbáko ni Mr. Ọlábíntán fi wà nínú wàhálà yìí o. Lẹ́yìn oṣù 3, ó ní wọ́n tú Mr. Ọlábíntán sílẹ̀ nítorí pé ọwọ́ ti bá àwọn kọ̀lọ̀rọ̀ sí olóògùn olóró tí wọ́n rán níṣẹ́ dé tòrutòru. Nígbà tá a tú Mr. Ọlábíntán sílẹ̀ tán, ilé ló dorí kọ o, ilé kókó ń tágbé. Nígbà tó máa fi délé, kàyéfì kan ló bá ń lé o. Ó kanlẹ̀kùn ilé rẹ̀. Yàrá ló jẹ́ pé ìyàwó rẹ̀ ti kẹ́rù kúrò o. Wọ́n sì ti gba àwọn àlejò míì sílé èyí tó filẹ̀ ní nǹkan bí oṣù 3 sẹ́yìn. Ẹ wò ó, Mr. Ọlábíntán káwọ́ mọ́rí, ó sì bú sẹ́kún lójijì. Ẹ má jẹ́ àgbàgbé ibi tí à ń ṣiṣẹ́ lọ o. Àdánìkan pèrò a máa ṣèrò ẹni dasán. Béèyàn ò bá tí ìgbàláyé lẹ́nu ẹlòmíì, a dàbí ẹni pé gbogbo ayé ní bá ní ṣọ̀tá, kódà èèyàn ò fi gbogbo ara ṣìwàhò. Ìṣítí, ìlanilọ́yẹ̀, ìgbaniníyànjú, ìrú ara ẹni sókè lórí ohùn àánú podcast ní samologo.com.ng. Ohùn àánú ń tẹ̀síwájú. Nínú ìwádìí Mr. Ọlábíntán ní gbogbo ọjọ́ tá à ń wí yìí, ó gbọ́ wípé ilé ọ̀rẹ́ òun kan ọmọ Tógò níyàwó òun kẹ́rù lọ o. Ara rẹ̀ bù máṣọ. Ó sì bẹ̀rẹ̀ sí fún ìyàwó rẹ̀ lépè ní kíkankíkan.
kò ṣe méní kò ṣe méjì o. Nígbà tó dòórọ̀ kùtù ọjọ́ kejì, Mr. Ọlábíntán gba kóòtù lọ o, ó sì lọ jáwèé fún ìyàwó rẹ̀. Ó fẹ̀sùn ọ̀dàlẹ̀ kàn án, ó sì rọ ilé ẹjọ́ pé kí wọ́n tú ìgbéyàwó náà ká kóun sì lè gba àwọn ọmọ ohun tó wà lọ́wọ́ rẹ̀ méjèèjì. Nígbà tọ́rẹ́ rẹ̀ ará Tógò tó rí ìwé tá a fi pè lẹ́jọ́, ọ̀rẹ́ rẹ̀ ará Tógò ó pe Mr. Ọlábíntán o, ó pè lórí fóònù. Ẹ wò ó, èébú àtèpè tọ́rẹ́ rẹ̀ ará Tógò gbọ́ lọ́jọ́ tá à ń wí yìí, bóyá ní yóò tún gbọ́rú ẹ̀ mọ́ títí ó fi kúrò láyé. Ẹ wò ó, nígbà tí wọ́n délé ẹjọ́ kọ́kọ́kọ́kọ́, ìgbà náà ni Mr. Ọlábíntán ti wá wòye o wípé ṣé kìí ṣe pé àdánìkan pèrò ó ti ń sọ èrò ń dasán báyìí. Kí ni Mr. Ọlábíntán rí lọ́jọ́ tá à ń wí yìí? Nígbà tí ìyàwó rẹ̀ ó fi yọ sí kóòtù, ó rí wíìlì ṣíà ó ní wọ́n ti gbéyàwó rẹ̀ dé o. Ó wọlé ó wẹnu ọkọ́ ló ń gan fúnra rẹ̀ bẹ̀rẹ̀ sí fura díẹ̀díẹ̀ wípé ṣé kìí ṣe pé ohun tó ń rò kọ́ ló ń ṣẹlẹ̀ báyìí. Jẹ́ ń sọ ohun tó ṣẹlẹ̀ fún ọ gan kó lè rí wípé àdánìkan pèrò a máa sọ̀rọ̀ ẹni dasán. Ẹ wò ó, ní nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn, ìyàwó Mr. Ọlábíntán wà ní ṣọ́ọ̀bù rẹ̀ o. Ọ̀kan nínú àwọn awakọ̀ iléeṣẹ́ reluwé ló pè é tó wí fún un pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti mú ọkọ rẹ̀ o, wọ́n sì ti mú fún oògùn olóró. Pẹ̀lú ìwà ń wára, ìyàwó Mr. Ọlábíntán ó fa ìkókó ọmọ tó gbé lọ́wọ́ fàápọ̀n sẹ́yìn, ó sì bẹ́ sọ́nà, ó ń lọ sí àgọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti mọ ohun tó ṣẹlẹ̀ gan-an. Ẹ wò ó, níbi tó ti dúró tó ń wá mọ́tò ní bọ́sítọ̀ọ̀pù ní kọ̀rọ̀ràn sí awakọ̀ ọ̀mùtí kan tó yà lọ bá àwọn èrò. Ìyàwó Mr. Ọlábíntán sì wà lára àwọn tí mọ́tò náà ṣe lọ́ṣẹ́ púpọ̀ kọ́mùtí náà tó wa mọ́tò náà sá lọ. Nígbà tí gbogbo wọn fi rọlẹ̀ tán, àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló kú lọ́jọ́ tá à ń wí yìí. Ìkókó ọmọ tí wọ́n gbé dání lọ́jọ́ tá à ń wí yìí, ìyẹn ọmọ Mr. Ọlábíntán ó kú lójijì o. Nígbà tí wọ́n sì gbé ìyàwó Mr. Ọlábíntán dọ́sibítù, gígé la màgé ẹsẹ̀ rẹ̀ méjèèjì. Ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́ Mr. Ọlábíntán ará Tógò, òun ló ná gbogbo owó lọ́sibítù o, òun ló sì ń tọ́jú ìyàwó Mr. Ọlábíntán àti àkọ́bí Mr. Ọlábíntán èyí tó ń lọ sùkúrù. Gbogbo akitiyan ọ̀rẹ́ Mr. Ọlábíntán ará Tógò láti rí ọ̀rẹ́ rẹ̀ látìmọ́lé já sí pàbó o, nítorí àwọn ọlọ́pàá sọ pé ẹ̀sùn tí wọ́n fi kan Mr. Ọlábíntán pé ẹ̀sùn náà ti jẹ́ kó sọ àǹfààní àti rí ẹnikẹ́ni, ó ti jẹ́ kó sọnù lábẹ́ òfin. Ẹ wò ó, nígbà tí Mr. Ọlábíntán gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí, ó rẹ̀ dénú, ojú tì í, kódà ẹsẹ̀ rẹ̀ wọlẹ̀. Ọ̀rọ̀ kan ló sì ń tẹnu mọ́ nílé ẹjọ́ lọ́jọ́ tá à ń wí yìí. Ó ń sọ fún adájọ́ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ pé olúwa mi, mo ti ṣìwàwò. Ẹ wò ó, ẹlòmíì lolùbánidámọ̀ràn ara rẹ̀, òun ní dánìkan pa, òun ní dánìkan dé. Ìwọ olùgbọ́ ọ̀rọ̀ mi, ẹni tó pokùnso lọ́jọ́ sí, tó bá jẹ́ ipò fọ̀rọ̀ rẹ̀ lọ yàn tí ò dánìkan pèrò, ó mà ṣeé ṣe o kíkú òjijì kórè kọjá. Àwọn nǹkan kan bẹ tá à ń dárò nígbà míì, pàápàá nígbà tí nǹkan bá lọ́kọ́ díẹ̀ fún wa. Nírú ìgbà yìí gan-an ló máa ń dàbí pé gbogbo ayé ti ṣe lòdì sí wa. Bá a bá sì dánìkan pèrò nígbà tá à ń wí yìí, àfàìmọ̀ kó mi má tẹ̀ ìwọ̀gbìn lẹ́nu. Ìwọ ọ̀rẹ́ mi, kò sóhun tó o bá gbọ́ o, tàbí ohunkóhun tó o bá rí, kó o tó gbègbésẹ̀ kan, ó yẹ kó o farabalẹ̀ gbálàyé lẹ́nu ẹlòmíì. Bá a bá gbọ́ nǹkan kan nípa ẹnìkan, ó yẹ ká fónítàn láàyè láti sọ tẹnu ẹ̀, nítorí afurasí ló dáràn nílé ẹjọ́ títí dìgbà tí ìwádìí ilé ẹjọ́ bá sọ pọ̀ dáràn ni. Kó o sì máa rántí pé àdánìkan pèrò a máa ṣèrò ẹni dasán. Bẹ́ẹ̀ yóò bá tí ìgbàláyé lẹ́nu ẹlòmíì, àdàbí ẹni pé gbogbo ayé ní bá ní ṣọ̀tá, kódà èyí ò fi gbogbo ara ṣìwàwò. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ yín fún iṣẹ́ ìránṣẹ́ yìí tí a tún ṣe lónìí. A yìn yín lógo fún àwọn tó tún gbọ́. Mo gbàdúrà bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè, ò ní ṣìwàwò. Mo sì wí lórúkọ Jésù pé ọdún tuntun tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí, tèmi tìrẹ ó parí ẹ̀ nínú ayọ̀ àti àlàáfíà. Bẹ́ẹ̀ la gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àbẹ́ níbèrè, ó sì jẹ́ ẹ̀bẹ̀ àdúrà ni, pé Pastor Sam Adéọ̀ṣun sórí nọ́mbà yìí 0809 66 799 72 tàbí kó o lọ sí samologo.com.ng láti lè rí àwọn ọ̀nà tó lè bá wọn fọ̀rọ̀ jómitoro ọ̀rọ̀. Títí dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa gbé nínú àánú Ọlọ́run.